ǹlẹ́ o ẹ̀yin ọmọ Oòduà káàkiri gbogbo àgbáńlá ayé nílé lóko àti lẹ́yìn odi. Èyí ni ìwúre ọjọ́ ajé. Lónìí ọjọ́ ajé, ajé kó fi ilé wa ṣe ibùgbé. Ajé tí ń règbèrí òkun, má règbèrí òkun mọ́, ilé wa ni kí o máa bọ̀. Ajé tí ń règbèrí ọ̀sà, má règbèrí ọ̀sà mọ́, ilé wa ni kí o máa bọ̀. Ọ̀gẹ̀dẹ̀ òmìnì ló ń jẹ ajé lótùúfẹ̀. Lónìí ọjọ́ ajé, kí ajé wá fi iṣẹ́ wa ṣe ibùgbé. Ajé oníre ògúngúlùsọ̀, ajé máa bọ̀ lọ́dọ̀ wa. Ajé olókun wúyáyá, ajé olókun wúyàyà, máa bọ̀ kí o wá fi ilé wa ṣe ibùgbé. Ire ọ̀tún, ire òsì lónìí ọjọ́ ajé kí ó wá wa rí. Àti jí lónìí ọjọ́ ajé, ajé kí ó bá wa wá ohun rere rí. Àfàyà ni ó ń wá ohun rere rí, kí orí yóò bá wa wá ohun rere rí. Ajé ló tu ìfẹ́, ajé lọ̀pá ire. Gbogbo ẹni tí yóò bá wa ṣòwò lónìí, kí ire kí ó dé ọwọ́ wọn pẹ̀lú ìbùkún àti àlàáfíà. Ọ̀nà òkun, ọ̀nà ọ̀sà, ọ̀nà ògún, ọ̀nà ọya, kí gbogbo òrìṣà ajé kí ó dìde fún iṣẹ́ wa lónìí. Kí wọ́n fi owó wọn kún owó wa, kí àìní ó má mọ ilé wa mọ́ lónìí ọjọ́ ajé. Ire ni yóò jẹ́, àṣẹ. Orúkọ mi ni Omidan Ọmọlàbákẹ́. Èyí ni ìwúre ọjọ́ ajé láti ìkànnì Ìwúre Palace. Bí o bá ní àǹfààní àti rí fọ́nrán yìí, rí i dájú pé o tẹ àmì like, share àti comment láti tún máa bá wa kálọ lórí ìkànnì yìí. Ó dàbọ̀.